So ẹ̀yin yẹn wá ẹ má bínú pé mo cut video yẹn ní ẹ̀kan. Ó ní àwọn area kan tí mo fẹ́ mẹ́nu lọ bá. Yeah. Ní àwọn area kan tí mo fẹ́ mẹ́nu lọ bá lórí ọ̀rọ̀ mi ní èní. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ election. Wọ́n ní tẹ́ṣin bá dání à ń tún ogun ni. Mi wá ní torí mo rí pé àwọn èèyàn ńlá accident nínú mọ́tò wọ́n kú, èmi náà wá lèmi náà ò ní gun mọ́tò mọ́. Rárá, wọ́n ṣe election wọ́n ti ṣe tiwọn. Tí èèyàn wá tún mọ̀ sí pé kí wọ́n á dákẹ́ kí wọ́n á ní mi ò ṣe Yorùbá nation mọ́ ni kò possible. We would continue that Yoruba nation. Yeah, I will continue it till God said the time. Tẹ́ bá mọ̀ nǹkan tó ń jẹ́ waiting on God's time. Ìgbà tó bá ń wait lọ́wọ́, lẹ́sàn kan fún yín tó bá ń wait lọ́wọ́, wàá máa ṣe ojúṣe rẹ tó yẹ kó ṣe. Ẹ jẹ́ n ṣe example fún yín. Okay. Tá máa ń sọ̀rọ̀ kan. Okay, waiters, ẹ jẹ́ n lo example waiters tó wà ní àwọn restaurants. Waiters will always wait kí customer kó wá. Tí customer bá wá, waiter á jẹ́ kí customer yẹn jókòó dáadáa. Tó bá ti jókòó comfortable, waiter yẹn á lọ bá. Tí waiter yẹn bá ti wá lọ bá, á béèrè order ẹ̀. Tó bá wá béèrè order ẹ̀, á tún nicely with smile with everything. Ó ń ṣojúṣe ẹ̀ nìyẹn. Á order nǹkan tí á fún customer ní nǹkan tó bá fẹ́, yóò gbà. Tó bá wá gbà tán, tó rí pé ó jẹun tán dáadáa tó ti relax, láwa béèrè even kò ní your money. Á ní, do you want pay with cash? With nice voice, with nice thing. Tẹ́ntàn bá wá ṣe tán, inú ẹ̀ gan wá lè dùn pé ìyá mú POS wá jẹ́ ìsanwó. Ó tún lè fọ́ọ̀mù yẹn gan ní tipens pé fún being nice, ìwọ náà gba ilé èkó mú dání, ìwọ náà gba ilé èkó ṣe dání. Yeah, bó ṣe máa ń rí nìyẹn being a waiter. We Yoruba nation, we are on a waiting list. Then we have to be doing everything, educating people, enlightening people, making people to see that your father house is not your permanent house. It's just temporary. You will still live. You will go to your own house. Yeah. So kẹ́ wá máa rí Koiki, tẹ́ bá rí Koiki, strategy tó ń believe ló ń fi ṣe program. Tó bá ń fi platform ẹ̀ pé wọ́, then why tí o fi platform ti ẹ̀ pé peace? Yoruba nation is a solution. Kò sí nǹkan míì lẹ́yìn solution lẹ́yìn Yoruba nation. Wọ́n wá ṣe election. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe náà. Kán máa ṣe náà. Then wọ́n sì máa padà máa rí jẹ, wọ́n sì máa padà pààyàn bí ṣe máa ń pa wọn ra náà ni. Until we get it right, then we can get it done. Yeah. So another thing about religion. Bí ọ̀gá mi Ọláyẹmí Kóìsì, Nigeria is not a secular state. It's not a state whereby everybody have their own rights, equal rights. Not bad that one religion have rights more than another religion. No, it's not done that way. But here, when we have our Yoruba nation, everybody can have their own equal rights. Yoruba nation is the solution for that, what you are talking about. Ẹnìkan ṣe ẹbọ, ẹnìkan ṣe Mùsùlùmí, ẹnìkan ṣe kìrìsìtẹ́nì. When tí human love, the love, gbogbo ẹ̀sìn tí mo rí àlàáfíà ni gbogbo wọn preach o. So ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìfẹ́, ẹ̀sìn àlàáfíà, olóyè gbogbo àgbà láàyè. Ẹ̀sìn tó yẹ pé a máa sì ta tún máa lè gba ẹlòmíì láàyè tó máa lè rí nínú ìwà wa pé tó fi lè mẹ́ni máa wù wá báyìí mo fẹ́ sìn ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe ká ṣe nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ká máa ṣe nílẹ̀ Yorùbá. Then politics. Then we are talking about politics. Yes, a man sọ̀rọ̀ politics. Politics is just a game. To some people, it's a business. Àwọn kan máa lọ ṣòṣèlú ní wa. Àwa gan òṣèlú Yorùbá nation náà wà. Àwọn tó lọ ṣòṣèlú, àwọn tí ò ṣe kínní, all those things. Owó ni gbogbo wọn wà after. Not to serve you. Kì í ṣe láti wá serve yín. Owó ni wọ́n wà after. Wọ́n wá ṣe election, ẹ jẹ́ kí n máa ṣe lọ náà.
Tinubu débẹ̀ àbí ò débẹ̀ ẹ já máa wòran bó débẹ̀ bí ò débẹ̀ ẹ já gbogbo oníkálukú ní ó mú result ọdún mẹ́rin ẹ̀ jáde á wo result oníkálukú ó mú jáde then tó bá mú result ẹ̀ jáde màá wá máa expect ẹ̀yin tí ẹ bá sọ̀rọ̀ sí pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹ jẹ́ reserve comment mi ìdìgbà yẹn ẹ jẹ́ reserve comment mi tẹ́ bá tún wá rí i pé Koiki won't criticize Nigerian. He's trying to bring the world closer to your doorstep. Bí n tó ń ṣẹlẹ̀ lọ́n bó ṣe yẹ kó rí nínú ìlú ti wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló mú wá fún wa dé ní wọ́n á dùn pé àwọn tó ń láwọn kàwé tí wọ́n ti lọ sí abroad tán ti lọ sí London tán ti lọ sí Guinea tí wọ́n sì tún wá ń support wọn Nàìjíríà yẹn ní tó ń fi ń dùn nìyẹn ó yẹ kí irú àwọn yẹn kó rí wọn ti pé kán ti wò pé tòótọ́ ni nǹkan tó ọmọ yìí ń sọ ó máa lọ ọ̀nà street láti gbogbo street tí Koiki tó ti fi ń ràn yín èwo mélòó ló dọ̀tí báyìí bí eléyìí tí mo fi ń ràn yín ìka ni mo fi ń ràn yín lẹ́lẹ̀ mélòó ló dọ̀tí báyìí mélòó ní street ẹ ti rí mọ́tò ọ̀kadà gbogbo wọn àbáwọn náà ní mọ́tò ni wọ́n ní mọ́tò náà mélòó ni wọ́n lẹ ti rí àwọn mọ́tò ọ̀kadà wọn tí wọ́n páàkì dáadáa bọ́n ṣe páàkì sójú ọ̀nà báyìí ibi táwọn ọlọ́pàá wà ní ẹlọ́ọ̀kan mi kẹfẹ́ tọrọ for their own security too àwọn ní ẹlọ́ọ̀kan àárín ìdọ̀tí àárín dust àárín everything ni wọ́n wà then wọ́n enlighten wọ́n criticize wọ́n mú nǹkan wọn and one thing about the news then wo Koiki Media one thing about the news tó máa bẹ́ẹ̀ kí tí Nàìjíríà bá bẹ́ẹ̀ kí newspaper gbé ló máa gbé eléyìí tó máa bẹ́ẹ̀ kẹ́ rí ọ̀ ẹ̀ lè rí so Koiki Media is there to expose their secret tẹ́ bá notice gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ wọn kì í gbé tẹ́lẹ̀ bọ́ gbàtọ́ ti rí pé yes everybody is on social media pé everybody ń gbé ló jẹ́ káwọn náà news náà fi mi ń gbé nísìn ẹ̀ kí ló dé tí àwa láti lajú wa kí ló dé tí à lajú wa kí ló dé tí à fẹ́ gbọ́n kí ló dé tí à fẹ́ gbọ́n wọ́n bà education jẹ́ rárá and Koiki Media is still on Yoruba Nation and he's trying to educate everybody ó kàn jẹ́ pé tí tẹ bá fi ń gbọ́ ọ̀rọ̀ ni èèyàn ń sọ nǹkan mẹ́wàá mistake kan tẹ rí mbẹ́ òun lẹ mọ́nu mọ́ gbogbo mẹ́sàn-án dáadáa tó sọ sọ one that is Yoruba for you that's Yoruba for you gbogbo wa we are not perfect all hands are not equal gbogbo finger tẹ̀ ń wo gbogbo ẹ̀kọ́ ló equal àwọn kan gùn àwọn kan kéré àwọn kan kì àwọn kan tẹ̀rín so kí wàá ní problem wa ọmọ Yorùbá in as much I'm still on my Yoruba Nation struggle I support Koiki Media fully and re-strategizing is coming for Yoruba Nation and strategy tá a máa lò òní mi ò tí ì yé mi but we'll start from a social media which is we start from our WhatsApp group whereby we arrange and we will not base on money everybody that is ready to serve will come you use your money olóṣèlú owó wọn náà fi wọ́n kọ́ máa ṣe campaign kó tó di pé wọ́n rówó later but àwọn ò máa wòran gbogbo ẹ̀yin tẹ́ sá lọ́nà lè máa padà sá padà nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ complain lágbájá ṣe báyìí lágbájá ṣe tàmẹ̀dò ṣe báyìí then you will know what next to do so ẹ̀yin táwọn wà nílé lẹ́yìn lóko lẹ́yìn odi ẹ kú iṣẹ́ Olúwa ẹ ṣé gan.